Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àánú Ọlọ́run àtòrí ajẹ́njẹ́ tán tọ́lọ́run tán Allah kó mọ́ fi ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ títí ó fi di ọjọ́ ìdájọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn yóò pọ̀ díẹ̀. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní làákàyè ni mo fẹ́ kí ẹ máa tẹ̀lé wa. Bọ̀bí kí n tó bọ́ sójú agbami ọ̀rọ̀ gangan. Akeem Almofaloti ẹranko ni ẹ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń bẹ ṣe mo máa ń fọgbọ́n mọ́ bá ẹ sọ̀rọ̀. Mo ń pe làákàyè padà mo wá rí pé orí ẹ̀ yẹn ó ti dọ̀tà. O ò gbọ́n ò ní làákàyè lórí. Ìtorí ẹ̀ lọ́rọ̀ ayé ẹ̀ ò fi lójútù kò sí làákàyè lórí ẹ̀ rárá. Kí là ń sọ kí ló ń sọ ìwọ lọ gbé fídíò tèmi ó ní ó yẹ kí Mufti kọsàn tèmi nígbà tèmi ń bu ọmọ Sheikh Adam. Àwọn ọmọ Sheikh Adam jọmọ Ọlọ́run ni àbí wọ́n jọmọ ànábì àbí bàbá wọn Ọlọ́run fi Islam rán sí wa. Ẹ kàn fẹ́ máa fi tí àfa yín gbogbogbò èmi ò rẹ́dì láti ṣe lé pẹ̀lú yín wàhálà ò máa ń sú mi. Àbọ̀dọ̀ bóyá èmi ráyè rádaràdá tí wọ́n ń ṣe tó mọ̀ lóbi 2 hours lórí fídíò kan tó dẹ̀ ní tí ò ní lórí tí ò ní nídìí wàá kàn máa rojọ́ ta ló bí ẹlẹ́jọ́ wèrè kwẹ́tí tá à ń béèrè lọ́wọ́ yín látọjọ́ ń tí òótọ́ ni ọ̀rọ̀ àdó tó jẹ́ pé kíní kàá ní ẹ fún wa lẹ́rìí kí ló ní yín lára láti fún wa lẹ́rìí ẹ ti ẹ̀ ṣọ́ọ̀tì wa up kẹfẹ́ rí kẹ fún ẹ̀rí síta ṣé ẹ lè ṣọ́ọ̀tì wa up ni ẹ̀yin ẹranko jàtijàti yìí ìwọ sọ pé ó yẹ kí Mufti stop èmi ń bú ọmọ Sheikh Adam àwọn ọmọ Sheikh Adam jọmọ lọ́hùn àbí bàbá wa gbà Sheikh Sauban Abdullahi Al-Ilori Khalifatu Sheikh Adam tí ẹ̀yin ẹ̀wọ́ àtàwọn companionship àwọn contemporaries tẹjọ́ ń kàn lábùkù àwọn ìsọmọ Sheikh Adam ṣé bàbá yín ẹ̀dá yín lákẹ́ pé irọ́ ẹ̀gbọ́dọ̀ kọjá yìí ṣé gbogbo yín alábòsí ni yín tó bá pè yín lẹ́mọ̀ ń ṣe ṣé gbogbo yín lẹ́yìn sọ pé gbogbo ọmọ Sheikh Adam àfa wa ni gbogbo wọn Sheikh Sauban wọn ìsọmọ Sheikh Adam ẹranko ni ẹ mi fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀gán mọ́tò ó wà irritating ó wà disgusting adẹ̀ ń sọ fún ẹ ṣé ò ti ẹ̀ kàwé rárá ni ṣé ò ní láàká lórí ni ayé náà sọ fún ẹni pé tó bá dé kóòtù lónìí tí kóòtù bá ní pé ẹni tó allege kò ṣe nǹkan báyìí wọ́n bá ní kó mú proof ẹ̀ wá so àwa rí i pé gbogbo yín alábòsí nìyí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ lẹ́yìn náà là ń gbọ́ ẹ má dẹ̀ push wa ẹ bá push wa tá a bá gbé jáde íńtánẹ́ẹ̀tì ó gbiná ẹ̀yin olórí burúkú ṣebí ẹ̀yin náà ń padà sọ lẹ́yìn ara yín náà ń sọ lẹ́yìn pé àmọ̀ pé tí bàbá Mudiru sí náà ò dáa lóòótọ́ o kí wọ́n á dé tẹ̀ lè sọ fún wọn lójú ayé pé nǹkan tó ṣe ò dáa ẹ̀yin ẹranko ẹ get out ọ̀rọ̀ kò get out ẹ̀yin èèyàn Ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ jájọ wo fídíò bàbá wa àgbà yìí. ẹjá gbàgbé ẹ wọn á kàrà sọ́dọ̀ wọn yá mi ìwọ̀n àṣẹ ìṣòro àìlọ́sì wọn ti bí yára ìlọ òkú ọ̀rọ̀ lọ́wọ́ máa kọ́ ní lọ́wọ́ máa ṣàpèjọ fún lọ́wọ́ máa pè sókè tí ìwọ́n wá sí pèsè lọ́wọ́ pè sókè ara wọn yá sí ọlọ́run náà gbé àwọn ọlọ́run náà ọlọ́run sì ṣe dáúdà ní sọ̀rọ̀ bàbá Suleiman ní sọ̀rọ̀. Bàbá wa àgbà Sheikh Daud Abdulmajid Afala àwọn náà sọ̀rọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ bàbá wa Sheikh Sulaiman Farouk Oníkìjìpá Al-Mufti Diyar wọ́n wá ní ọmọ ìyá àwọn tọ́lọ́mọ ọmọ fàsókè láàrin àwọn kọ́lọ́ndà kó jáde bàbá ìpẹ́ lórí dáadáa èrò ọ̀tá ọlọ́run ní jù sẹ́lẹ̀ yín lórí bàbá ní pé inú àwọn sì dùn bọ́lọ́n bá wọn fàsókè alhamdulillah ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ yẹ lọ́kọ́ déètì nílẹ̀ o àwọn ẹranko ọmọ tí kinní kan ò bí yẹn wọ́n tún padà wá bú bàbá yìí o wọ́n lè ní ó ń pọ́n ẹni tí òun àti bàbá wa jọ ń jà ó ń pọ́n ẹnìyẹn lé sódì àfọ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí ni máa bú wọn àwọn ẹranko yẹn àwọn dìgbòlugi yẹn sáwọn yẹn lẹ́ ń sọ pé káwa dákẹ́ fún ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí nísìnyí àgbàlagbà tí ó bá fẹ́ lọ́la ló máa ń wú bàbá yìí ẹ já máa gbọ́n tí bàbá sọ̀rọ̀. gbogbo àwọn ìyá madaris والجامعات والكليات تلك المدارس كلها امتحانات للطلبة واختبارات للأساتذة المتخرجين ìdánwò ló máa kẹ́kọ̀ọ́ àdánwò ló máa tó jáde وبنيات الكبرى المتفوقون مع ما علت مقاديرهم وما ما ارتفعت مناسبهم ìdánwò ni wọ́n máa kẹ́kọ̀ọ́ àdánwò ni wọ́n máa tó ṣe jáde ní màkà àmì wọn máa tó lókè ọwọ́ jẹ́ àmì wọn máa tó ti lókè ọ̀tẹ̀ àlẹ́tọ̀
اختبارات بنيابة àwọn máa kẹ́kọ̀ọ́ ó jẹ́ ìdánwò àwọn tí wọ́n ti jáde láti ṣàwọn ìtàn ó jẹ́ àdánwò àwọn tí wọ́n ti wá lókè tán tó máa jẹ́ àmì òmáwọn aláàbò ẹni lókè ó máa ń gbá máa fi ìtàn náà nínú àwọn tó kọ́ àwọn àbúrò àwọn àti àjọ tó fi kọ́kọ́ máa ń pè yín tí wọ́n dábìí ìwọ lọ sọ pé ó ní láti lọ lábádé ọ̀dọ̀ ó sì gbàgbà kọ́ ọmọ tó náà látó kó sọ̀rọ̀ ó náà lọ́la sí kí èmi ní tẹ́ máa bẹ̀rẹ̀ lóko alhamdulilayi ṣe ṣáà ti gbogbo nǹkan tí bàbá sọ bàbá ní kódà tí mufti ò bá ṣe bí àwọn ni kán lọ bẹ̀bẹ̀ lóko alhamdulilayi kán lọ bẹ̀bẹ̀ yẹn mi ò fi gbogbo ara mọ́ ní tèmi ni o mi ì sọ tẹlómi o torí pé kí ni wọ́n fẹ́ bẹ̀bẹ̀ lé lórí bàbá mufti fúnra wọn ti sọ nígbà tí wọ́n bá àfa Saheed Shittu kọlọ dára fa yẹn pẹ lórí dáadáa wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ sí wọ́n ní káfa Saheed Shittu lọ wá túnṣe lọ́dọ̀ bàbá wọn ní headquarter náà ní gbogbo ìgbà yẹn náà wọ́n sì bá wọn jà tán borúkọ wọn jẹ́ ògbò táwọn tún wò bẹ̀ wọ́n jà tún ṣàdúrà fún bàbá yẹn náà pé káfa Saheed Shittu lọ wá túnṣe pé àwọn náà ò bá lọ wá túnṣe ṣùgbọ́n àwọn ọmọ táwọn ṣe náà nígbà tí wọ́n ní ká lọ bẹ̀bẹ̀ ń sìn kí ni ká bẹ̀bẹ̀ lé lórí kán accept pé lóòótọ́ làwọn fẹ́ pa wọ́n kán accept pé lóòótọ́ làwọn fẹ́ jogún mọ́ríkàs ṣé kán accept pé lóòótọ́ làwọn fàdó sí wọn lápò bàbá ṣé n tẹ́ fẹ́ kán ṣe nìyẹn ṣe rí àwọn bàbá yìí ẹni ọlọ́run ni wọ́n dẹ̀ lògbèsí ayé wọn lórí dáadáa àmọ́ gbogbo èèyàn kan ní òṣèré báwọn ṣe rí yẹn àwọn dáa débi pé wọ́n fi gbogbo nǹkan lẹ̀ fọlọ́run ṣùgbọ́n ìfẹ́ sọ fún yín pé gbogbo ọ̀rọ̀ kọ́ ni sùúrù máa ń bàjẹ́ ní gbogbo ọ̀rọ̀ kọ́ ni sùúrù máa ń túnṣe kì í ṣe gbogbo ọ̀rọ̀ nìjà máa ń bàjẹ́ àwọn bàbá ilé ti dàgbà wọn lílé ayé mọ́ wọn wá kankan mọ́ àwọn mufti náà ti dàgbà ṣùgbọ́n àwọn mufti láwọn mọ́ tí wọ́n fẹ́ gbẹ̀yìn wọn kí ni ká máa sọ sí ká máa bà wọn lórúkọ jẹ́ kán dákẹ́ ni àti pé bàbá ní tèmi tún wá rí bí ọ̀rọ̀ yìí ni pé ìwà tí bàbá wọn lókè lọ́hùn yẹn ń wù ìròyìn gan ẹ wà lára àwọn tó fà ẹ má bínú o èmi òun lè háìdì òdodo ń tèmi ní o tí máa ṣe rí ni ṣe máa ń gbé jáde tó bá jẹ́ pé gbogbo bí bàbá yìí ṣe máa ń ṣe látilẹ̀ ẹ̀ ń kọ́ fún ni tẹ́ ẹ̀ máa sọ pé ọmọ àfáwà náà ni kẹmọ kẹẹbẹ kò ní dàgbà sí wọn lára bó ṣe dàgbà sí wọn lára tẹnìkan kan wàá jọ wọn lójúmọ́ ẹ ṣé ká kúkú fi wọn sípò Ọlọ́run ká kúkú mọ sí wọn ṣáwọn wà lára àwọn tí ó gbàṣẹ wa tí ó jẹ kọ́ lọ́n gbàṣẹ wa ni kí ló dé táàrin àwọn àtọlọ́run bá ti dà kù sí nǹkan kan kí ni wọn ti ṣe fún bàbá oníkìjìpá yẹn tán àwọn nìyí náà ni wọn sọ pé káwọn yẹn wá mọ sàkùrà ní tàbá tí àdálé lórí káyé ẹ bàjẹ́ táyé ẹ bá bàjẹ́ kí ni ó ṣe fún wọn nígbà ń béèrè lọ́wọ́ wọn ò lè náà ẹ mọ̀ rárá bú ká mọ̀ parọ́ mọ́ irọ́ ti pọ̀jù fún bàbá yẹn ó sọ pé ṣé kàdámù ń sẹ́hun ó sọ pé ṣé kàdámù ìyá rẹ̀ wá lójú rẹ̀ kan play ibi tó ti sọ jáde farajé ní tèmi wà after tèmi nìyẹn ẹja rí ibi tó ti sọ ẹ̀yin ò lè ti torí àwíjàre kí irọ́ tán lẹ́nu náà bó ti rú àwọn bàbá yẹn sìn wọ́n dìde wọ́n ní kálẹ̀ tí ń kọ́ láti yọ òkè nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ lọ́jọ́ sí pé wọ́n fàdó sóun lápò bàbá àtìgbà yẹn làwọn ti yẹn expect pé ẹ̀yin tẹ́ jágbàlagbà báyìí ó yẹ kẹ́ ti dìde fún odidi ọdún kan tí bàbá yẹn tó fi àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ yẹn tó fi ń takò mufti aládùn ni kó wá sọ̀rọ̀ lórí àdó mi mọ̀ rí sí tó fi yẹn emphasize lórí àdó wọ́n ti mọ̀ pé kán ní àdó àfáànú àdó kò ní ìyọ̀gbójúmu tó wọ́n ti mọ̀ pé tó lè borúkọ ẹ̀jẹ̀ nìyẹn ó wáyé kán ṣe làákà ìpè báwọn ṣe ń gbìyànjú láti bà lórúkọ jẹ́ tó bà bàbá yẹn lórúkọ jẹ́ tó wà láìtàláì ìfẹ́ rẹ̀ tún lágbára sí lẹ́mìí wa ni torí báyìí kọ́ lẹ́sùn fẹ́ bàbá yẹn sí wa lẹ́mìí tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè jáfẹ́ yẹn kúrò mẹ́ wọ́n wá sọ pé oúnjẹ èèyàn ó ṣe kinní kan ó jẹ gbogbo àsákàrí èèyàn ó jọ mú òun àtìyàwó ẹ̀ bàbá ó yẹ kẹ́ ẹ jáde pé ọ̀rọ̀ yìí ti pọ̀ jù tẹ́yìn ò bá lè fèsì wọn torí gbogbo nǹkan fojú tí yín náà rí làwa náà ń rí tẹ́yìn bá lè jáde ó yẹ kẹ́ ẹ pa àwọn àgbààgbà ń gbà yẹn pé bàbá nǹkan báyìí yóò go out of hand ọ̀rọ̀ mélòó wà lóní kìjìbá ti sọ gbogbo pé wọ́n fàdó sí lápò ó jẹ́rin yẹn wà láì kò get to oníkìjìbá báyìí kò tún rán yàn kán báyìí lára rẹ̀ the only thing tó kan bàbá yẹn ni pé o ò lè mọ̀ pé bàbá wọn lọ máa lè kó possible náà kó mọ̀ pé wọ́n lọ máa lè ṣé wọ́n wà dákẹ́ ni káwọn dákẹ́ àwọn arí òpònú kan gbọ́rọ̀ òpònú kan tó ń sọ pé òun mọ̀ pé tí Mudiru ṣe náà ò dáa òun mọ̀ pé tí Mudiru ṣe ò dáa but bàbá yẹn kò yẹ kó máa fèsì fún Mudiru Mudiru yẹn jọlọ́hún ni wọ́n fi lè fèsì fún ó jọlọ́hún Àbújá náà bí ọlọ́hún náà fi lè fèsì fún ẹ̀yin tẹ́ fẹ́ bá ti bàbá ń jẹ́ náà nìyẹn táwọn náà fún wa ríra àwọn bíbá pé àwọn superior ju everybody lọ àwọn ọmọ bàbá wa Umaru Àgbàjì wọ́n wà láyé lónìí lára àwọn tó kọ́ bàbá wọn ní kéwú ni àwọn yẹn wà ṣé wọ́n jẹ́ káwọn yẹn rí àfàṣì láwọn lórí Sheikh Adam
kọ́lọ́ndà kókó bá gba àbọ̀ wọn kọ́lọ́ndà bá mójúkò níbi àṣìṣe wọn nígbà táwọn àlàyé wọn ní àwọn ò mú ọmọ kéwú kankan lẹ́rú o àwọn fẹ́ wá kéwú kò sì mọ́ lọ léyìn ní kọ́mọ kankan mọ́ dùn táwọn àwọn tí Sheikh Adam kọ yẹn làwọn eléyìí gbé wá gbé wọn fẹ́ sọ gbé yẹn dẹrú nìyà ṣe n tẹ́ ń pòsì sí wa lẹ́mìí ni pé tí Sheikh Adam ṣe lánàá yẹn tí wọ́n sọ pé àwọn ò mú ọmọ kéwú kankan lẹ́rú lánàá yẹn ṣe n tẹ́ ń sọ fún wa ni pé Sheikh Adam kan sọ nígbà yẹn láti fi ta ọjà tiwọn ni torí pé àwọn bàbá àfa tí wọ́n bá láyé yẹn tí wọ́n ń ṣe nìyẹn ọmọ kéwú máa ń pẹ́ lọ́dọ̀ wọn kọ́ máa ṣe kéde wọn àfa wọn ní tó wà ńlẹ̀ nìyẹn àwọn wá dé wọ́n já ránkì gbogbo àwọn bàbá yẹn wípé ẹ máa bọ̀ lọ́dọ̀ ti tèmi ìnídàá yín dúró tẹ́ bá ti kéwú tán ẹ máa lọ ṣe n tẹ́ ń pòsì sí wa lẹ́mìí nìyẹn Sheikh Adam onírú àníyàn yẹn ẹ̀yin lẹ gbé orí burúkú yẹn padà wá àti wá gbọ́ ká ní tí bàbá yín ò fi ilẹ̀ lẹ́ ń tẹ̀lé ṣebí táwọn sọ fún yín nìyẹn táwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ yẹn táwọn jáde táwọn bàbá kálẹ̀ ti jáde láti ìgbà yẹn nígbà tó sọ pé àwọn ọmọ àfa rẹ̀ ni ò jẹ́ kí òun ni ò jẹ́ kí wọ́n dìde kò jẹ́ kí wọ́n gbérí kan bí léèrè ó yẹ kẹ́ ẹ ti jáde kẹ́ ẹ ti pé irú àwọn bàbá dáńbọ̀rọ̀ ọ̀nù tẹ́ ẹ sọ yìí kẹ́ ẹ ti pé gbogbo wọn ní sọ̀rí bẹ́ẹ̀ yẹn pé kíní yóò bumirangi tó oníkìtìbá ó ti fún wọn létí o ó kàn ra yẹn nǹkan ni pé mo kàn ń ṣàdúrà fún yín náà ni o mo ń ṣàdúrà fún yín ni torí tí bàbá yín jà ẹ fìlì ẹ ẹyọ kan tó sọ nìyẹn o ní gbogbo orí íńtánẹ́ẹ̀tì gbiná sílẹ̀ lójú oorun mọ́ ẹ wá mọ́ ń fà lùtí òun ti wà máa pariwo bí kó ń bá kámẹ́rà jà ẹranko játijàti ẹranko já ta ń lóyún ta nínú oorun ó gbé fọ́tò wọlé mi bọ́ ọmọ Sheikh Adam sex àwọn àǹtẹ̀ yìí ń kàlà bùkù látọjọ́ yìí àwọn èso ọmọ Sheikh Adam ẹ̀yìn ẹranko aláìlẹ́kọ̀ọ́ yìí bàbá wàláì I appreciate gbogbo ń tẹ́ ẹ mú wa àdèmọ̀ pé àgbà dáadáa náà ló máa ń wá pé nǹkan ó ṣe tòrò àmọ́ ẹ ti tolerate bàbá yẹn jù kò yẹ kẹ́ tolerate ẹ̀ tó bẹ́ẹ̀ yẹn kí náà ń tolerate lára wọn ẹ̀ ń pé àgbàlagbà tó bá fọwọ́ síbi tó wọ́n ń gbé òun làwọn ọmọ kéékèèké ó pọ́n lé náà èmi ò mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe fẹ́ kàǹkà tó ń lé ayé ṣá o ò lè ta sí bàbá mi kó lọ scot free kò possible torí mi ò sọ máa lè ó mọ bú bàbá tèmi ó fi mọ yin bàbá tiẹ̀ gbogbo bàbá oní bàbá náà ń jára nkè àfa ńlá tó ń sọ̀rọ̀ yìí níbi tẹ̀fsíìrù wọn lọ́dún kan bọ̀ àfa ńlá ìjókòó báyìí bàbá yẹn sì sọ pé àwọn bàbá tó bí àwọn àfa ńlá ìwọ̀n ìsáfà kan gidi kan bẹ́ẹ̀ yẹn náà ìwọ̀n ìsáfà ńlá kan bẹ́ẹ̀ yẹn náà wípé ìwọ̀n ìsáfà ti mọ wọ́n sàfẹ́nu jára nkè wọn táàfà ńlá òsì lè sọ̀rọ̀ kì í sí pé àfa ńlá wọn mọ̀ èsì ọ̀rọ̀ tí wọ́n lè sọ ṣùgbọ́n wọ́n ń fà gbogbo àpọ́nlé yẹn wọ́n fi fún Sheikh Adam ni ẹ ti tolerate bàbá yẹn jù àyè wá gbà wọ́n àyè gbógun mọ́ ó rán ní sẹ́fún odù ibo làyè dáadáa wá wà ẹ máa jára ń kí àyìn yẹn ẹ máa sọ pé fi ń tú tara yín ṣe àwa ti gbọ́ yín o a ti gbọ́ yín o ẹ tó wá lọ kọrin kan ní parí kinní yẹn bàbá wa àfa ńlá wọ́n tó wá lọ kọrin kan wọ́n ní táyé bá ń fẹ́ orin yẹn ní tiẹ̀ mọ̀ bóyá mufti lẹ́fẹ́ fi bá wí ni bóyá bàbá náà lẹ́fẹ́ fi bá wí ni I don't understand àwọn olórí burúkú eléyìí tí wọ́n sọ fún tẹ́ẹ̀jọ́ kò ń bẹ̀ ó sọ pé tí ọmọ tẹ́yẹ̀ kan bá ń sọ̀rọ̀ tí ọmọ rẹ̀ wá sọ pé Mùdírù sọ̀rọ̀ ọmọ rẹ̀ wá sọ pé òun ní correction kan tóun fẹ́ ṣe ṣé bí Mùdírù ló sọ pé táwọn bá sọ̀rọ̀ tó bá ní contrary opinion wá sọ o ṣé bí fúnra wọn náà sọ àfa Adam àfa ńlá dẹ̀ tún jáde láì bu ẹni kankan wọ́n kàn fi ìmọ̀ àtẹ̀kọ́ wọn fi hàn alápá tíra ẹsẹ̀ fáwọn bọ́ta ó ní ẹni tí Mùdírù bá sọ̀rọ̀ tó bá wà sọ pé o ní opinion lórí tí Mùdírù sọ ìwọ kọ́ lọ máa lè bàbá ẹ tó bí ẹ lọ máa lè gbogbo ẹ̀ là ń gbọ́ náà ẹ̀yin wá nírú sùúrù yẹn kẹjọ kọ́ mọ̀ pé yín lọ máa lè gbogbo yẹn kan ní ò nírú sùúrù tí yín yẹn so kò sí fọ́ọ̀tì kankan ìmọ̀ràn tẹ́mi ti fẹ́ fún bàbá Oníkìjìpá bàbá kẹ tó lọ bẹ̀bẹ̀ ẹrù dáadáa o tọ́lú báwọn eléyìí olórí burúkú ẹ̀dá kan ni wọ́n wàláì tàláì kẹ tó lọ bẹ̀bẹ̀ ẹrù dáadáa o èmi ò support kẹ lọ bẹ̀bẹ̀ òdodo lèmi ń sọ yẹn o mi ò lè mú mọ́ra ni o èmi àtàfáwà kan ti sọ̀rọ̀ láàárọ̀ lórí ẹ̀ lọ́nà kí n kúrò lórí ẹ̀ ẹ̀yìn tó dáa jù ní àfáà láti sọ yẹn wàláì mo gbà bẹ́ẹ̀ but èmi ò support kẹ lọ bẹ̀bẹ̀ o torí wọ́n sọ pé kí lẹ fẹ́ lọ bẹ̀bẹ̀ lé lórí ṣé n tán sọ pé ẹ ṣiṣẹ́ ṣe lóòótọ́ ni ọláyé bàjẹ́ láwọn eléyìí wọn máa ń mú kékeré o tó wáyé pé kò ń ṣẹ̀yìn náà bá ja ogun tán bá ja ìtàn ja wàláì wọn ní gbúrò ènìyàn mọ́ wọ́n ti ṣe bẹ́ẹ̀ dáadáa ọlọ́run ló ní kí bàbá Al-Ketu wà láyé kó mọ witness tó ṣẹlẹ̀ yìí ọlọ́run ká màmá kẹ́ bàbá yẹn ni so ọlọ́run ọba àlekè ọlá yóò járí pé àfa wa dáadáa bàbá wa grandfather wa àfa Daoud Abdulmojid àfa ńlá ọlọ́run járí pé mufti ò ṣe nǹkan kan fún wọn tó bá dá wọn lójú pé òótọ́ ni mufti ṣe nǹkan tí wọ́n àlẹ́jì wọn pé wọ́n ṣe yẹn ẹnìkan fún wa lẹ́rìí ẹ̀ ká mú proof wa àwọn ẹranko játijàti òṣì